káàbọ̀ sí orí ètò wa parí òwe yìí. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, ètò wa dá lórí òwe Yorùbá. A máa bèèrè ìbéèrè méjì lórí òwe Yorùbá. Ẹni tó bá parí òwe méjèèjì yìí tó sì gba ìdáhùn rẹ̀ dáadáa, ó ní àǹfààní sí ẹ̀bùn wa ẹgbẹ̀rún 5, ìyẹn tó lóyìnbó mọ̀ sí 5,000 naira. Òwe mi àkọ́kọ́, ẹ parí ẹ̀. Àgbẹ̀ ló dá ìjà sílẹ̀. Àgbẹ̀ ló dá ìjà sílẹ̀. Ẹ parí ẹ̀. Òwe mi ìkejì, ẹ parí ẹ̀. Abẹ́rẹ́ kì í sọnù. Abẹ́rẹ́ kì í sọnù. Ẹ fi ìdáhùn yìí sí apá àkọsílẹ̀. Drop your answer in the comment section. Ibẹ̀ ni màá ti mú ẹni tó yege tó sì gba ìdáhùn mi dáadáa tó ní ẹ̀tọ́ sí ẹgbẹ̀rún 5 wa, ìyẹn 5,000 naira. Orúkọ tèmi ni Omidan Olúwanífẹ̀mí Bọ́lájí tí a mọ̀ sí Amọ́lẹ́sẹ̀. Láti máa gbádùn ètò wa, mo bẹ̀ yín ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi àtẹ̀yin olólùfẹ́ wa pátá wípé kẹ́ ẹ jọ̀wọ́ kẹ́ ẹ subscribe sí Amọ́lẹ́sẹ̀ YouTube channel, kẹ́ ẹ dẹ̀ follow gbogbo social media wa. Ojú tẹ́ fi wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. Ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ. Remember, our culture is our heritage. Thank you.